Bismillahir Rahmanir Rahim. Lábẹ́ ẹ̀kọ́ tí a ń bá lọ, wọ́n ní al-istinja'u wal-istijmar, bá ti fi omi tún ara ṣe, bá ti fi yẹ̀pẹ̀ tún àbí òkúta tún ara ṣe. Ta'rifuha, àlàyé al-istinja'u shar'an lábẹ́ àgbọ́yé sharia Islam kí ní jẹ́ kátàbà, òun ni izalatu athar al-khariji min as-sabilayn, òun ni ká mú kúrò orípa in tó jáde ní ìkíní kejì nínú níbi tí nǹkan gbà jáde lára wa bilma pẹ̀lú omi. Àmọ́ al-istijmaru shar'an, ká lo òkúta ká fi tó ara ṣe lábẹ́ sharia Islam, òun ni kíni izalatu athar al-khariji min as-sabilayn bil hijarati wa nahwiha, òun ni ká tún ibi tẹ́gbìn gbà jáde lára wa ṣe pẹ̀lú òkúta àbí tó bá tún jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Shurutu ma yustajmaru bihi, kí ni májẹ̀mú tó de kí la lè lò fún òkúta ni o àbí tá fẹ́ lò tá fẹ́ fi tún ara ṣe bí òkúta. Tómi ti yanjú, tòkúta yìí náà ni ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Náà alákọ̀ọ́kọ́, májẹ̀mú alákọ̀ọ́kọ́, an yakuna tahiran, òkúta tá fẹ́ lò ó gbọ́dọ̀ ṣe kí ni, ó gbọ́dọ̀ mọ́. Fala yasihu al-istijmar bi shay'in najis, a gbọ́dọ̀ lò tí ó jẹ́ nǹkan tẹ́sí pé ẹ̀gbin bẹ lára ti ẹ̀gbin fún rẹ̀ nígbà tí a fi ìdọ̀tí fọ ìdọ̀tí. Ẹlẹ́ẹ̀kejì, an yakuna mubahan, kó jẹ́ tí sharia Islam gbà wá láyè ká lò fún bẹ́ẹ̀. Fala yasihu al-istijmar bil muharrami, in tí a fẹ́ fi ṣe ìmọ́ra yìí kò dá ká lo nǹkan èèwọ̀ kalmasruk, gẹ́gẹ́ bí n tá jí, n tẹ́yẹ̀ jí tó jólè, àwọn magzub àbí tó jágbà lọ́wọ́ èèyàn kó wá ní òun lòun fẹ́, bóyá nísìn ó mú toilet roll tí òun kọ́ ló ní, tissue paper òun kọ́ ló ní, gbogbo tí ó fẹ́ lò fún ìmọ́ra yìí òun kọ́ ló ní. Sharia Islam ní a gbọ́dọ̀ lórú ẹ̀, èèwọ̀ ni. Ẹlẹ́ẹ̀kẹta, an yakuna munazzafan, níta fẹ́ lò yìí náà gbọ́dọ̀ jẹ́ tó mọ́ tónítóní. Lil hamli, níta lè fọwọ́ kàn. Fala yasihu al-istijmar bima la yunazzaf jayyidan, níta fẹ́ lo istijmar fún, ta fẹ́ lò kúta fún, kò tọ́ka lo tó ṣe pé òun gan fúnra rẹ̀ òun kò mọ́ láti gbá mú, kò dẹ́kọ̀ mọ́. Ẹlẹ́ẹ̀kẹrin, alla yakuna azman wala rawthan, kò gbọ́dọ̀ jẹ́ igun, kò sì gbọ́dọ̀ jẹ́ ìgbẹ́. Àwọn ìgbẹ́ bí gbẹ tẹ́ẹ̀rí báyìí ẹ̀rọ òkúta ni ó ti gbẹ, èèyàn gbọ́dọ̀ lórú ẹ̀, èèyàn gbọ́dọ̀ lórú ẹ̀. Ẹlẹ́ẹ̀karùn-ún, alla yakuna shay'an muhtariman kat-ta'am, kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó lápọ́nlé la fẹ́ fi ṣe istijmar. àwọn kankan bẹ tó lápọ́nlé tá a gbọ́dọ̀ lò, tó ṣe pọ́lọ́ pọ́n kan náà lé a gbọ́dọ̀ lò, gẹ́gẹ́ bí at-ta'am, oúnjẹ ká ní òun la fẹ́ fi ṣe istijmar. ká mọ̀ pé ṣé a lè fún oúnjẹ ṣe ni? rárá, ẹlòmíì lè rí ibi tí wọ́n sá èlùbọ́ sí, èlùbọ́ gbígbẹ tí ò ti ṣe kíni, ó ti wá gbẹ, ó wá fẹ́ fi èlùbọ́ ní ṣe istijmar, kò tọ́, ní tó lápọ́nlé ni gẹ́gẹ́ bí oúnjẹ. àwòwárakìn àbí pépà, nígbà míì kutiba fi shay'un muhtarim, tán kọ àwọn nǹkan kan sí tó jẹ́ nǹkan alápọ́nlé. a lè rí pépà lásán tí òun tó ń sọ pé tán kọ sí kìí ṣe tó lápọ́nlé kan, èèyàn lè lò. àmọ́ pépà tán kọ tó lápọ́nlé sí, bóyá ó kọ Ọlọ́run, bóyá ọ̀rọ̀ Ọlọ́run, bóyá bísímìláì, bóyá nǹkan kan bẹ́ẹ̀ 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 lọ, èèyàn gbọ́dọ̀ fi ṣe kíni. kódà owó tó jẹ́ kíni, tó jẹ́ pépà tá à ń lò, èèyàn gbọ́dọ̀ ipò òun lòun fi ṣe istijmar, kó ní àkọ́kúlá lè lo pépà náà lélẹ́yìn, owó ni èèyàn gbọ́dọ̀ lò. Qala Salmanu al-Farisi radiyallahu anhu, Salmanu al-Farisi, ìkànnà àwọn sàábì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ìyọ́nú Ọlọ́run kó máa bá, ó sọ báyìí pé laqad nahana Rasulullah sallallahu alayhi wa sallam, pàápàá òjíṣẹ́ Ọlọ́run ọba ó ti kọ̀ fún wa, ó ti kì wá lọ, an nastaqbila al-qibla, ó ní a máa kọjú sí kíbla, yàgbẹ́ àbítọ̀.
lè gá ìtìn áwò lè bá òlè àgbọ́dọ̀ kọjú sí àgbẹ́ àbí ká máa tọ̀ áwò nastanjiya bil yamin àbí ká mọ́wọ́ tún wa kárùn láfi tábà áwò nastanjiya bí aqall min thalasi ahjari àbí ká mú òkúta tó kéré sókúta mẹ́ta torí mẹ́ta lànàbí náà lè lò lọ sókè àwa mú méjì èèyàn wá lòun fi ṣe istijmar kò gbé o áwò nastanjiya bí raji'in áwò bí izami àbí ká mú ìgbẹ́ tó gbẹ káwá lòun la fẹ́ lò fi tún ara ṣe àbí eegun. wa min amthilati ma yajuzu al-istijmar bihi nínú àwọn àpèjúwe tá a lè mú wá pé irú nǹkan báyìí a lè lò irú nǹkan báyìí a lè lò òun ni al-hijaratu at-tahira òun ni òkúta tó mọ́ àwọn náà dókúta tó mọ́ òkúta tó mọ́ wal manadil àti àwọn handkerchief àyàn lè lòun náà wal waraqu nadhif àbí àwọn tissue paper a lè lò wal kharqu kódà ìkísà èèyàn lè lo ìkísà wa nahwi zalika àti tó bá tún jọ bẹ́ẹ̀ lọ. hukmul iktifa bil istijmar ìdájọ́ ipe tá a bá ti ṣe istijmar ipe o ti gbé ṣé ó gbé ìmọ̀ra àbí ò gbé al-istinja'u afdal ká lómi ká fi túnra ṣe èyí ló dáa jù min al-istijmar ju ká lòkúta lọ lè annahu torí pé ká lómi ni akmala tanzifa òun ni fi ń péjù nínú ká ṣe ìmọ́tótó wal jam'u baynahuma káwá pa méjèèjì papọ̀ hasanun òun ló dáa jù wa yajuzu al-iktifa'u bil istijmari wahdahu bi shartayn bákan náà a lè lo istijmar ká lòkúta nìkan ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú alákọ̀ọ́kọ́ alla yata'adda al-bawlu aw al-gha'itu al-mawdi'a al-mu'tada li khurujihi òun ni kó já sí pé ńgbà tá à ń tọ̀ ìtọ̀ tá à ń tọ̀ ní ibi títí ń gbà jáde kò tayọ bẹ̀ àmọ́ tí tọ́ bá ti ń di tí ń fọ́n sára tí ń fọ́n sọ́tún fọ́n sósì àbí ìgbẹ́ náà tí ń fọ́n káàkiri istijmar ò gbé mọ́ o májẹ̀mú alákọ̀ọ́kọ́ nù ó ní falawo intashara al-bawlu tí ìtọ̀ bá wá ń fọ́n o aw al-gha'itu àbí gbẹ́ wa ta'adda mawdi' al-khuruj tó wá kọjá ibi títí ń jáde tó fọ́n káàkiri al-mu'tad tá a mọ̀ pé ibi títí ń jáde ní fala budda indaha min isti'mal al-ma' ló bá rí bẹ́ẹ̀ á lo omi ni omi lẹ̀dá máa ń lò tí máa fi yanjú ẹ̀ wọ́n jẹ́ mọ́ ẹlẹ́ẹ̀kejì tá a lè fi lo òkúta nìkan tí ò ní síkà ní bùkátà sómi mọ́ an yakuna al-istijmar bi thalathi masahatin fasa'ida òun ni kó já sí pé òkúta tá a fẹ́ lò ó já sí pé mẹ́ta ni àbí jù bẹ́ẹ̀ lọ hatta yahsula tanzifu al-qubul aw ad-dubur athara an-najah títí ibi tí ẹ̀gbin gbà jáde níwájú wa àbí ní ẹ̀yìn wa tí ò fi ní jẹ́ sí pé ẹ̀gbin bẹ́ẹ̀ mọ́ tí ó fi di tó mọ́ tóní wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallam taslima.